ẹ wá wojú àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí àwọn ará Oríire gbé. Ó dàbí pé pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ní àná òde yìí, lánàá ọjọ́ 17 oṣù keje 2026 tí ìjọba àpapọ̀ kó 3 nínú àwọn afẹ̀míṣòfò tó jí àwọn ọmọọleewe àti àwọn tíṣà wọn gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò sinmi àìgbàgbọ́ wọn ò ní pe ìjọba ní òpùrọ́ mọ́, wọn yóò sì yé sọ pé àwọn kan ló ṣètò ìjínigbé náà, pé dandan ni kí àwọn ará orílẹ̀-èdè àgbáyé wá wádìí ohun tó ṣẹlẹ̀ gan-an. Ìjọba ti fojú àwọn 3 nínú àwọn tí wọ́n wá dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá náà bá ilé-ẹjọ́ gíga ní Àbújá. Wọ́n sì ti ka ẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ pé àwọn ní afẹ̀míṣòfò tó ṣètò ìjínigbé àti ìfẹ̀míṣòfò àwọn ọmọléèwé àti tíṣà ní Oríire. Ṣé ohun tí èèyàn ò bá mọ̀ ṣàgbá ẹni? Bẹ́ẹ̀ lèèyàn kì í gbọ́n kọjá ohun tí ò bá rí rí. Ohun tí àwọn èèyàn ń sọ lóríṣiríṣi nípa àwọn tí wọ́n jí gbé yìí, ó ṣeé ṣe kó jẹ́ nítorí àìrí irú nǹkan báyìí rí ni. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ náà fojú hàn wàyí, kálukú yóò sì lè mọ ohun tó ṣẹlẹ̀ àti bí kinní náà ṣe ṣẹlẹ̀ gan-an. Àwọn 3 tí wọ́n rí mú tí wọ́n sì wà nílé ẹjọ́ yìí, àwọn aládùúgbò wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n, nítorí ìlú Súlèjà ni wọ́n ti wá ní ìpínlẹ̀ Niger. Àwọn tí wọ́n pààlà pẹ̀lú Kwara tí igbó ọba tí wọ́n sì lè tọ̀wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ láì sí ìdádúró kankan wà ní. Àwọn yìí ni wọ́n ti Súlèjà wá tí wọ́n wá kó àwọn èèyàn tiwa sínú ìyọnu. Ọ̀rọ̀ náà sì burú gan torí ó fi hàn pé ẹni tó súnmọ́ni náà ní í ṣe ni. Bí ilé ò bá kan ilé, wọn kì í jó àjóràn. Àwọn 3 tí wọ́n wá sílé ẹjọ́ yìí ni Abdulrasaq Umar, ẹni tí wọ́n tún pè ní Abu Khalifa tàbí Abu Khalid, Yunusa Musa tí wọ́n tún pè ní Yunusa bin Musa, àti Shamsu Adamu Sani, ẹni tí wọ́n ń pè ní Abu Itsari. Kíní kan wà tí yóò máa ya àwọn tí wọ́n jí gbé yìí lẹ́nu jùlọ, ó sì ń ya gbogbo èèyàn náà lẹ́nu o. Ìyẹn náà ni pé báwo lèèyàn ṣe ń lójú méjì bí irú àwọn afẹ̀míṣòfò náà. Ìdí ni pé àwọn tí wọ́n jí gbé yìí rèé pé gbogbo àwọn afẹ̀míṣòfò yìí wọn kì í pa ìrun wákàtí 5 wọn jẹ. Kò sí ohun tí wọ́n lè máa ṣe lọ́wọ́ tí wọ́n bá ti rí i pé àsìkò ìrun kíkí tó, wọn yóò pa nǹkan náà tì, wọn yóò sì lọ kírun wọn. Gbogbo ẹni tó bá ń forí kanlẹ̀ tó ń kírun, ìgbàgbọ́ ni pé Ọlọ́run ló ń ké pe. Àmọ́ báwo lèèyàn yóò ṣe ní òun ké pe Ọlọ́run, tàbí pé òun sin Ọlọ́run tí yóò sì máa hùwà burúkú tí kò lẹ́gbẹ́ sí ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ bẹ́ẹ̀, tí yóò máa jíyàn gbé, tí yóò sì máa bẹ́ wọn lórí, tí wọn yóò sì ní àwọn ń sin Ọlọ́run. Àwọn tí wọ́n jí gbé náà kò rí irú ẹ̀ rárá, pàápàá nígbà tí wọ́n ti kìlọ̀ fún wọn láti ilẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbàdúrà kankan o, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ gbọ́ orúkọ Jésù lẹ́nu wọn. Àmọ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn mùsùlùmí wà nínú àwọn tí wọ́n jí kó náà, pàápàá àwọn ọmọdé míì tí wọ́n lo ìjáàbù, wọn kò jẹ́ káwọn yẹn kírun tiwọn tàbí kí wọ́n pè wọ́n wá kírun. Ìgbèkùn ni wọ́n dè wọ́n, tí wọ́n bá sì ti ṣẹ̀ sófin wọn, ìnákúnà ni wọ́n ń nà wọ́n, bí wọ́n sì ń ké wọn ò ní wo bẹ́ẹ̀, wọn ò máa nà wọ́n lọ ni. Báwo ni Taiwo Hassan ọmọ ọdún 15 tó wà nínú àwọn tí wọ́n jí gbé yìí yóò ṣe gbàgbé ọjọ́ burúkú náà? Ó ní àwọn ti jókòó, òun náà wà lára àwọn tó ń kọ ìdánwò, pé àwọn ń kọ ìdánwò àwọn ni. Òun ò sì tètè mọ ìgbà tí àwọn afẹ̀míṣòfò náà dé, àfi bí gbogbo wọn ṣe rọ́wọ́ kíláàsì àwọn lẹ́ẹ̀kan náà tí wọ́n sì wọ́ àwọn jáde pẹ̀lú ìbọn, pé kò sẹ́ni tó lè takò wọ́n tàbí kó wò wọ́n lójú nígbà tó jẹ́ ìbọn wà lọ́wọ́ wọn. Ó ní bí wọ́n ti ń yìnbọn sókè ni wọ́n ń taari àwọn, kò sì sẹ́ni tó rántí nǹkan kan mọ́ ju bí àwọn ṣe lè bọ́ nínú làásìgbò òjijì náà lọ. Ó ní pẹ̀lú ẹ̀ ni wọ́n fi kó àwọn wọ inú igbó lọ, tí àwọn sì bẹ̀rẹ̀ ìrìn burúkú tá a wí yìí. Ó ní bó tiẹ̀ jẹ́ pé láti aago 9 àárọ̀ ni wọ́n ti kó àwọn, aago 7 ìrọ̀lẹ́ ti kọjá kí àwọn tó dé ibùba wọn gan. Kò sì sẹ́ni tó jẹ, kò sẹ́ni tó mu, lórí ìrìn ní gbogbo àwọn wà títí dìgbà náà. Ọmọ náà ní bí àwọn ṣe wọ̀ ọ́ nìyẹn o, pé wọ́n dè àwọn tíṣà àwọn mọ́gi, wọ́n dè àwọn míì mọ́lẹ̀ síbẹ̀, wọ́n sì kó àwọn sábẹ́ igi níta wọn. Ìgbà míì wọn yóò sì kó àwọn síta gbangba. Bí òjò bá sì ń rọ̀, wọ́n ti ní láìlọ́ọ̀nù ńlá kan tí wọn yóò dàbò gbogbo àwọn lórí mọ́lẹ̀ níbẹ̀. Bó bá sì jẹ́ ti oúnjẹ ni, ìrẹsì tí wọn yóò sè fáwọn jẹ́ tiwa,
wọn yóò sì ní kí àwọn obìnrin tó wà nínú àwọn sè é nígbà míì. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí ò sí ìrẹsì tí ò sí nǹkan míì, gàárì ẹ̀kan tí àwọn bá ti mu láì ní ṣúgà náà ní oúnjẹ fún ọjọ́ náà. Bí àwọn sì ṣe wà nínú igbó kìjikìji náà nìyẹn. Táíwò Hasan yìí ní kò sí ohun tó ń ba òun nínú jẹ́ jù níbẹ̀ ju pé ǹjẹ́ òun yóò tún fojú kan àwọn òbí òun mọ́? Ǹjẹ́ òun yóò rí bí jáde nínú ìgbèkùn yìí? Pé ìyẹn gan pa òun ju ìyà tí wọ́n fi ń jẹ àwọn lọ, nítorí ìyà náà pọ̀ gan. Bóyá ni kò sì jẹ́ ohun tó mú Tiṣa kan bínú nínú àwọn ìgbèkùn tí wọ́n gba ìtúsílẹ̀ náà nìyẹn. Ìyẹn ọ̀gbẹ́ni Ọlátúndé, ẹni tó fìbínú sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ń sọ pé àwọn kan ló wà nídìí ẹ̀, àwọn olóṣèlú kan ló ṣe é, pé kí wọ́n ṣọ́ra láti máa pe ohun aburú síra wọn lọ́rùn, nítorí tí ohun aburú tó ṣẹlẹ̀ sáwọn yìí bá ṣẹlẹ̀ sí àwọn náà, kí wọ́n ti mọ̀ pé ẹnu àwọn tí àwọn fi ń sọ kótókótó ni àwọn fi fa aburú náà sí ara àwọn lọ́rùn o. Òun ló ṣàlàyé pé irú ète burúkú wo ni yóò jẹ́ kí wọ́n máa pààyàn bẹ́ẹ̀ yẹn, tí yóò jẹ́ kí wọ́n fìyà burúkú jẹ àwọn bẹ́ẹ̀, tí àwọn yóò rìn láti àárọ̀ ṣúlẹ̀, tí wọn yóò sì di àwọn mọ́gi fún ọjọ́ 64. Òun ló ṣàlàyé irú ikú tó pa ọ̀gá Tiṣa Michael Oyedokun. Ó ní nígbàrà tí wọ́n ti mú àwọn, òfin àkọ́kọ́ tí wọ́n ṣe fáwọn ni pé àwọn ò gbọ́dọ̀ ní fóònù lọ́wọ́, kí kálukú kó gbogbo fóònù ọwọ́ ẹ̀ sílẹ̀, pé àwọn sì ti dá a jọ. Wọ́n ti gba àwọn fóònù náà lọ́wọ́ àwọn. Àmọ́ àwọn ò mọ̀ pé ọ̀gbẹ́ni Oyedokun tún ní fóònù míì lápò ẹ̀. Bóyá ó gbàgbé pé fóònù wà lára òun ni o, yẹn nígbà tí wàhálà náà dé, tàbí ó mọ̀ọ́mọ̀ fi sílẹ̀ kó lè fi ṣe ìgbàlà fún gbogbo àwọn, pé kò sẹ́ni tó mọ̀. Àmọ́ lójijì lẹni tó gbé e sórí ọ̀kadà mọ̀ pé fóònù wà lára ẹ̀. Òun ló bá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe jẹ́. Oyedokun fẹ́ máa ṣàlàyé, àmọ́ níṣe ni ọkùnrin afẹ̀míṣòfò náà gbá a létí burúkú. Níbẹ̀ ni ọ̀gá wọn ti gbọ́ sí ọ̀rọ̀ náà, tó sì sọ pé bí òun bá ti pàṣẹ, ẹnikẹ́ni tó bá ti dá àṣẹ náà kọjá, pípa ni. Ọlátúndé ní gbogbo àwọn dẹ̀rù ọ̀rọ̀ yìí bá, àmọ́ àwọn tún rò pé ó lè jẹ́ pé ó kàn fi halẹ̀ mọ́ àwọn ni. Àfi bó ṣe di ọjọ́ kejì tí wọ́n wá wọ́ Oyedokun lọ. Ó ní àwọn gbọ́ tí Oyedokun ń pariwo bí wọ́n ti ń wọ́ ọ lọ. Nígbà tó sì yá làwọn kò gbọ́ kinní kan mọ́, ohun gbogbo dákẹ́ lọ minimini. Ọkùnrin Tiṣa náà ní bẹ́ẹ̀ náà ni wọ́n pa Díkìn o, Díkìn John Ọlálẹ́yẹ. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé Díkìn ṣẹ̀wọ̀n tàbí kó ṣe nǹkan kan. Ohun tí wọ́n ní wọ́n torí ẹ̀ pa ni pé àwọn ti sọ pé àwọn sọ́jà tàbí ológun yòówù kò gbọdọ̀ súnmọ́ sàkání àwọn. Ìyẹn ni wọ́n torí ẹ̀ pa Díkìn. Bẹ́ẹ̀ ni kì í ṣe òun ló pe àwọn sọ́jà wá, àwọn tí wọ́n ń gbìyànjú láti gba àwọn sílẹ̀ ni. Ọlátúndé ní nínú aginjù tí àwọn wà náà, gbogbo nǹkan pẹ̀lú ẹ̀bẹ̀ ni o. Bí àwọn yóò yàgbẹ́, ẹ̀bẹ̀ ni. Bí àwọn yóò tọ̀ lásán, ẹ̀bẹ̀ ni. Nígbà tó tiẹ̀ jẹ́ wọ́n ti di àwọn lójú pẹ̀lú aṣọ, tí wọ́n tún di àwọn mọ́lẹ̀, kò sí ohun kan tí àwọn lè dá ṣe àfi kí àwọn bẹ̀ wọ́n. Pẹ̀lú ẹ̀ náà, ọkùnrin náà ní kì í ṣe pé wọ́n kó àwọn dúró sójú kan o. Bí àwọn ti ń lọ làwọn ń bọ̀, tí wọn yóò máa kó àwọn káàkiri nítorí ìbẹ̀rù àwọn tí wọ́n ń wá àwọn. Ọkùnrin Tiṣa yìí ní lójijì ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sáwọn, pé ó dàbí pé nígbà tí wọ́n ti rí i pé ìjọba ti mú àwọn èèyàn àwọn ni, pé àwọn kàn rí i pé ọkàn àwọn náà kò balẹ̀ mọ́ ni, wọn kò sì fìyà jẹ àwọn mọ́. Pé àfi bó ṣe di ọjọ́ kan tí wọ́n ní kí àwọn máa wá lọ, tí wọ́n sì júwe bí àwọn yóò ṣe rìn fáwọn, tí wọ́n ní àwọn yóò kan odò méjì, pé tí àwọn bá ti kọjá odò kejì àwọn yóò rí àwọn sọ́jà tí wọ́n ń dúró de àwọn, pé bí àwọn ṣe jáde nìyẹn o. Ọkùnrin náà ní wọ́n fi fọ́tò àwọn tí wọ́n mú hàn òun sì dá àwọn kan mọ̀ nínú wọn, torí àwọn tí wọ́n kó àwọn nìyẹn. Èèyàn ò sì lè ṣe kó má dá àwọn èèyàn náà mọ̀ tó bá ti rí wọn lẹ́ẹ̀kan ní tòdodo, torí gbogbo ọ̀ọ́kán iwájú orí wọn ló dúdú fún àpá ìrun kíkí. Bí wọ́n sì ti ṣe ń kírun tó bẹ́ẹ̀ yẹn, tó tún jẹ́ ìwà ìfẹ̀míṣòfò báyìí, ó bá wọn lára mu ni yóò ṣòro láti ṣàlàyé ẹ̀. Àmọ́ ohun tó dáa ni pé ìjọba ti rí àwọn kan kó nínú wọn dé ilé ẹjọ́, wọ́n sì ti fi ẹ̀sùn oríṣiríṣi kàn wọ́n. Gbogbo ẹ̀sùn náà sì jẹ́ ti ìfẹ̀míṣòfò, ìjínigbé. Èyí tó sì tún jẹ́ tuntun nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni ti jíjí góòlù wà, tí wọ́n ń jí àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ Nàìjíríà wà. Wọ́n fẹ̀sùn kàn wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú àwọn èèyàn mẹ́ta míì, ìyẹn Muhammadu Sani, Jibril Muhammad àti Ibrahim Hababu, ni wọ́n gbìmọ̀ pọ̀ tí wọ́n tún wá àwọn míì kúnra, tí wọ́n sì jí àwọn ọmọléèwé àti tíṣà wọn gbé ní Oríire nínú oṣù karùn-ún ọdún 2026. Wọ́n ní ọjọ́ kejì oṣù kẹfà yìí làwọn mẹ́ta tí wọ́n mú yìí jẹ́wọ́ pé
ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Darussalam tó jẹ́ ẹ̀ka ẹgbẹ́ míì tí wọ́n ń pè ní Ansaru Muslima fi Bilandisi Sudan tí wọ́n ń pè ní Ansaru làwọn. Umaru ni wọ́n sọ pé tíṣà wọn o pé òun ló ń kọ́ wọn ní bí wọ́n ti ń di afẹ̀míṣòfò àti iṣẹ́ tí wọn yóò máa ṣe lórí àtẹ WhatsApp tí wọ́n ń pè ní The Oneness of Allah is the Foundation for Peace. Umaru yìí sì ní tíṣà tó ń kọ́ àwọn níbẹ̀ kó tó di pé wọ́n ṣe iṣẹ́ oríire yìí tí ọwọ́ ìjọba sì tó wọn. Umaru yìí gan náà ni wọ́n sọ pé ó ń jí góòlù wà ní agbègbè Tiṣa ní Suleja ìpínlẹ̀ Niger. Wọ́n ní láti ọdún 2024 lòun àti àwọn kan ti ń jí góòlù wà títí di 2026 tí wọ́n fi mú un. Ẹ̀sùn 10 ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀, kò sì sí bí wọ́n ṣe lè bọ́ nínú ọ̀kánkán nínú wọn. Àwọn míì pàápàá wà tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nínú àwọn tí wọ́n mú yìí, wọ́n sì wà lọ́dọ̀ wọn. Àmọ́ àwọn tí ìwádìí ti parí lórí wọn ni wọ́n sì gbé wá sílé ẹjọ́ yìí ni. Ohun tó sì pa gbogbo wọn pọ̀ náà ni pé wọ́n jí àwọn ọmọọleewe àti àwọn tíṣà gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta níjọba ìpínlẹ̀ Oriire. Wọ́n sì tún fi ìwà burúkú wọn yìí fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Wọ́n pa ọlọ́pàá, wọ́n sì pa sọ́jà. Bẹ́ẹ̀ ni wọ́n tún pa àwọn tí wọ́n jí gbé. Ó jọ pé ohun tó jẹ́ kí wọ́n tètè kó àwọn yìí wá sílé ẹjọ́ kojú ariwo tí ọ̀pọ̀ aráàlú ń pa pé àwọn fẹ́ rí ojú àwọn tí wọ́n ní wọ́n mú yìí. Torí ọ̀pọ̀ ò gbà pé ejò ọ̀rọ̀ náà kò lọ́wọ́ nínú. Àgàgà nígbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé ní àfi kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí dìde láti àjọ orílẹ̀-èdè àgbáyé kí àwọn lè mọ ohun tó ṣẹlẹ̀ gan. Nítorí lọ́jọ́ kejì tí òun kéde pé òun fẹ́ du ipò ààrẹ ní Nàìjíríà ni wọ́n lọ jí àwọn èèyàn náà kó. Wọ́n sì ṣe àkókò ìdí púpọ̀ jàre. Ohun tó ṣẹlẹ̀ náà fi hàn pé kinní kan wà nídìí nǹkan kan. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń fapá jánú pé àwọn ò ní gbà, ó dìgbà tí àwọn bá rí ìdí òkodoro. Bó tiẹ̀ jẹ́ pé ìjọba ò dáhùn tààrà, àwọn olórí agbófinró tí àwọn ọmọ wọn lọ sójú ogun ọ̀hún kò fi ojú rere wo Mákindé àti gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lẹ́nu. Ọ̀gá ọlọ́pàá pátápátá Ọlátúnjí Dìísù ṣe àmì ẹ̀yẹ láti ṣe àpọ́nlé fún ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó lọ sójú ogun náà tó kú síbẹ̀, ìyẹn John Jerome, tó sì tún kọ sára sí àwọn tí wọ́n farapa yánnayànna nínú wọn. Ó ní wọ́n káre láyé o, ọkùnrin tó dènà fọkùnrin kẹrù àkọ́ṣẹ́ ló ṣe. Níbẹ̀ ló sì ti tahùn sí àwọn tó ń gbérú mọ́ àhesọ burúkú kiri. Ó ní àwọn ọlọ́pàá kì í ṣe àǹjọ̀nú, èèyàn ẹlẹ́ran ara làwọn náà, tí wọ́n níyàwó, tí wọ́n bímọ, tí wọ́n sì ní àwọn òbí tiwọn náà. Bí wọ́n bá wá lọ síbi ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n bá kú síbẹ̀, tàbí tí wọ́n bá farapa, ìwà àìmoore àti àìníbẹ̀rù Ọlọ́run ni bí ẹnìkan bá wá ń fi kinní náà ṣe ọ̀rọ̀ òṣèlú tí wọ́n sì ń gbé ohun tí kò ṣẹlẹ̀ kiri pé ìwà àforesú ní í ṣe gbáà ni. Torí bó bá ṣe pé bí ẹlẹ́dẹ̀ ṣe rí ni ìmàdórí ni, níṣẹ́ ni wọn ìbájọba ìlú jẹ́. Bó bá jẹ́ bí ẹrú ti rí ni ọba náà rí, èèyàn oníkù kan nínú ìlú wọn. Àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ti wà nílé ẹjọ́ báyìí, wọ́n tún fi ọ̀rọ̀ wá àwọn míì lẹ́nu wò. Níbi tí kinní náà bá sì yọrí sí, gbogbo ayé ni yóò rí. Ọláyíwọlá Alága ló ń ṣe àkọsílẹ̀ àti àyẹ̀wò àwọn afẹ̀míṣòfò tí wọ́n kó lọ sílé ẹjọ́ yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.